Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi, ẹ kú dédé wò yìí. A lè kú bó ṣe ń lọ. A kú bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni. Olórí Tóbi, tẹ́ ẹ bá gbàgbé, ọjọ́ kìíní àná ta sọ pé wọ́n lọ bọ́gùn ilé ẹnìkan lọ sápamọ́ sínú ilé Elizabeth tí wọ́n ní pẹ̀lú ọ̀bẹ lọ́wọ́ tó lóun fẹ́, wọ́n ní wọ́n fẹ́ pa Elizabeth sínú ilé torí pé Elizabeth lóyún. Tó ní kán lọ pa. Báwo ló ń, wọn ò gbọ́ ọmọ lọ́wọ́ òun, òun máa ranjú òun lè kí Elizabeth finú ṣoyún ní ààfin. Wọ́n á sọ so òun kò wá lè ṣe surrogacy. Pẹ̀lú bọ́n ti ṣe sọ fún wọn lóhun àti Ashley ti pé ó jẹ́ lọ wá, ṣé ti kábíyèsí ló fẹ́ máa dúró dè? Ó jẹ́ lọ wá, ló ṣe báwa náà ṣe ṣe. Kó lọ wá ọmọ. Kájọ máa tọ́ káwa àti kábíyèsí máa fà á. Tó bá yá, kábíyèsí fẹ́ ó kó máa gbọ́ ọmọ lọ́wọ́ wa. Àbí a ṣe máa fi olórí Naomi nìkan pẹ̀lú ọmọ ẹ̀. Kọ́ mú gbogbo ogún kábíyèsí ká máa fojú wa hàn. Ká máa ranjú wálẹ̀ kí kábíyèsí, Queen Naomi àti Tádéníkàwò gba gbogbo ogún kábíyèsí. Pé torí ẹ̀ ni kí gbogbo àjọ lọ máa fà á. A sọ wípé a ṣe surrogacy. Wọn ò mọ̀ túmọ̀ surrogacy. Wọn ò mọ̀. Tọ́n bá mọ̀ ni. Ọkùnrin á mú tiẹ̀ wá, obìnrin á mú tiẹ̀ wá. Àwọn méjèèjì wọ́n á jọ ṣe agreement. Gbogbo wọn á jọ lọ sí hospital, wọ́n á ṣe kíní yẹn. Lẹ́yìn lẹ́yìn wọ́n á gba result. Àwọn nìkan dá lọ ṣe tiwọn. Wọ́n á lọ gba nǹkan ọmọkùnrin ẹlòmíì. Èyí tí ò bá dẹ̀ gba nǹkan ọmọkùnrin ẹlòmíì, bó jẹ́ tiẹ̀ náà ni. Títí wọn ò tiẹ̀ ṣe pé wọ́n tiẹ̀ tún gba nǹkan ọmọ, wọ́n lọ ra ọmọ ni. Wọ́n rà á wá sáàfin. Pé kí kábíyèsí gba ọmọ ọlọ́mọ by force by fire kó sọ di ẹ̀jẹ̀. Bóun ni gbogbo wọn ń ṣe ní ààfin. Tí Ọlọ́run ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀, táwọn alálẹ̀ gan ò fẹ́ bẹ́ẹ̀. Ó ní rògbòdìyàn tó ń bá wọn láàfin káàkiri. Bẹ́ẹ̀ ni. Ẹ̀mí mímọ́ kó ṣàánú fún wa o. Ó ṣàánú fún wa. Nǹkan tó fi ń ṣe ìtàn ní ayé àtijọ́ gan. Tọ́n bá ṣe, tọ́n ti ṣe irú nǹkan bẹ́ẹ̀. Tọ́n máa sọ pé tó máa gbé oyún ọmọ àlè tí ẹ ni. Tàwọn ayé àtijọ́, àwọn ìyàwó kábíyèsí ayé àtijọ́ tó bá lọ gbé oyún olóyún, á gbé oyún olóyún wá sí ààfin. Oyún tẹ́lòmíì ti fún ìyàwó kábíyèsí. A wá gbé wá bá bímọ. Ó dàbí pé àwọn yẹn gan tiẹ̀ tough, wọn ò rí ọmọ ńgbà yẹn. Wọ́n ń fẹ́ ọmọkùnrin. Á lọ ṣàṣemáṣe. Ó dàbí pé irú kábíyèsí yẹn ò kí ń rí kókó. Wọ́n ní ó dàbí pé kábíyèsí yẹn ò kí. Ara kábíyèsí yẹn ńgbà yẹn, láyé ìgbà yẹn. Ó ní bára kábíyèsí yẹn ṣe rí. Wọ́n á lọ bọ́kùnrin mìí sùn níta. Ọkùnrin á bá wọn sùn. Wọ́n á gbé oyún yẹn wá sáàfin. Wọ́n á ní kábíyèsí ló fà wọ́n. Àṣírí yẹn dẹ̀ wà ní ààfin. Títí ọmọ yẹn á dàgbà. Wọ́n ní kábíyèsí ló lọmọ. Nígbà ó bá yá, Nemesis á wá catch kábíyèsí. Kábíyèsí yẹn á wá bẹ̀rẹ̀ sí ní sick. Nígbà ó bá yá tó bá lọ táwọn onífá bá dé, wọ́n á ní kábíyèsí pé ìwọ wà láàfin. Ìlú ò rójú ọ̀nà ò ráyè. Wọ́n ní ọmọ pàrọ̀lé kábíyèsí pé kì í ṣe kábíyèsí ló ní. Pé torí ẹ̀ ló fa àìsàn tó dá kábíyèsí gúnlẹ̀. Gbogbo wa náà la mọ̀ àti gbọ́ gbogbo story yẹn. Bẹ́ẹ̀ ni. Àwọn kan mọ̀, àwọn kan lè máa mọ̀. A wò dáadáa nínú fídíò. Nǹkan tó ń ṣẹlẹ̀ láyé ni. Òun náà fi ń ṣe drama yẹn. Wọ́n fi ń ṣe home video. Bẹ́ẹ̀ ni. So, nígbà tí kábíyèsí tó wá ní kán lọ pe olórí. Tó olórí bá ti gbọ́ báyìí, kó olórí kó wá jẹ́wọ́, ní olórí bá máa na pápá bora. Ó sálọ tèfètèfè. Òun àtọmọ ẹ̀ ó sálọ tèfètèfè. So irú nǹkan bẹ́ẹ̀ yẹn láyé ìgbà yẹn. So Nemesis máa ń cash. Òun ni àwọn eléyìí sérékùdé, ìyàwó sérékùdé tó pera wọn lólórí pé wọ́n fẹ́ máa try kábíyèsí. Àwọn alálẹ̀ wọn ò ní gbà. Ká má tí sọ wípé agbára Kristi ọba ìyanu ò ní gbà. Tó bá tẹ̀ jẹ́ pé wọ́n tiẹ̀ tún wá dúró ara wọn. Wọ́n tún wá ń victimize ọmọ Ọlọ́run. Ẹ rí pé wọ́n jẹ́ èèwọ̀. Wọ́n victimize Naomi.
wọ́n ní kí Naomi fokò níṣu, wọ́n fi ti máìsì. Ó ló dífá fún olórí Tóbi tó fi lọ ra ọmọ ìbejì. Pé ìbejì ni tọ́ bá tẹ̀ gbọ́ pé òun ní ìbejì pé kábíyèsí inú kábíyèsí máa dùn. Inú kábíyèsí kúkú dùn, ọmọ ẹni ẹlẹ́ni. Ó ṣe ìkómọ, ó ṣe gbogbo ayé gbọ́ ọ̀run mọ̀. Wọ́n ṣe ìkómọ fún un. Ẹ mọ̀ pé alálẹ̀ bẹ̀rẹ̀ sí ní jà. Ẹ̀mí mímọ́ bẹ̀rẹ̀ sí ní jà. Àwọn ọ̀run tó dá òkè àti ilẹ̀, wọ́n béèrè lọ́wọ́ wọn, òun làṣírí wọn ṣe tú, òun àti Ashley. Títí Ashley àgàgà, gbogbo wa náà dẹ̀ rí tíjó tẹ̀ yẹ tó fi wẹ́lkọ̀mù wọn. Ashley àtọmọ ẹ̀ tó gbé wá láti UK. Wọ́n lọ́kùnrin mi lọ ló bí. Wọ́n ló ṣe surrogacy bí irọ́ ni bí òótọ́ ni bó dẹ̀ ra tiẹ̀ náà wá ni bẹ̀t kì í ṣẹ̀jẹ̀ kábíyèsí ṣáá ni. Ní Tóbi o, wọ́n á pè Tóbi àti Ashley. Bí wọ́n ṣe ń yọ́ sọ́là ń yọ́ gbọ́. Íńtánẹ́ẹ̀tì náà láti ń gbọ́. Pé wọ́n ti pe olórí Elizabeth pé kóun náà dìde, kóun náà ṣe báwọn ṣe ṣe. Ọmọ yẹn lóun ò fẹ́, òun ò ṣe o. Nítorí ẹ̀ náà ṣe gbógun ti Elizabeth. Tí inú Elizabeth ń bí wọn láàfin. Gbogbo bọ́n ṣe ń dìtẹ̀ Naomi ó yọ rẹ̀. Ọlọ́run ò ní jẹ́ tí òun bá wọn ṣe. Ọlọ́run dẹ̀ gbàdúrà. Ó lóyún ìkíní wọ́n gbé jẹ. Ó ní kejì wọ́n bá jẹ́. Ẹ̀kẹta kò sí anybody tó lè fọwọ́ kan kẹta yẹn. Ẹni bá lóun fẹ́ dojú kọ oyún Elizabeth àti ti Naomi. Naomi tiẹ̀ ti jẹ́ bọ́. A máa tẹ ìyàwó Naomi. Agbóhùn ya agbóhùn ọmọ. Bẹ́ẹ̀ ni ẹni tó bá ní kò ní ṣojú òun, ẹ̀yìn ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ẹ tiẹ̀ ti sátìn lágbára ẹ̀jẹ̀ Jésù. Lágbára ẹ̀jẹ̀ Jésù àti tọ́lọ́run wa ò bá sí láàyè. A dẹ̀ mọ̀ wípé Ọlọ́run alààyè là ń sìn. A ò sin Ọlọ́run àjèjì. Ọlọ́run alààyè là wá ń sìn. Bẹ́ẹ̀ ni a dẹ̀ sin Ọlọ́run òkú. Ọlọ́run ìyè alààyè là wá ń sìn. Ní Naomi ń sìn. Bẹ́ẹ̀ ni Olúwa ṣeun. Òun náà ni Elizabeth náà ń sìn. Ẹni bá dúró ti Olúwa yóò jogún òfo. Ó lóun yóò fún wọn lágbára. Wọ́n ò mú agbára wọn dé. Wọ́n sáré kì yóò rẹ̀ wọ́n. Wọ́n á fò, àárẹ̀ kì yóò mú wọn. Bẹ́ẹ̀ ni wọ́n sì fi ìyẹ́ fò bí idì. Bẹ́ẹ̀ ni lágbára Kristi. Òun ni agbára tí Naomi àti Elizabeth tí Ọlọ́run bá wọn fi ìdí agbára múlẹ̀ nínú ayé wọn. Bẹ́ẹ̀ ni lágbára ẹ̀jẹ̀ Jésù gbogbo wọn náà máa lórí tó máa sọ yìí. Gbogbo aláboyún ayé ìyá lórí á sọ rẹ̀. Agbára Kristi Jésù ọba ìyanu. Bẹ́ẹ̀ ni Olúwa ṣeun. So bí ọ̀rọ̀ tá à ń sọ, wọ́n ní Tóbi. Bó ṣe wọ́n bọ̀ nígbà tó ti gbọ́ pé wọ́n náà ṣe wọ́n ní torí ẹ̀ mo ṣe ń sọ pé kò yẹ kí olúkálùkù kọ́ máa pariwo pé èèyàn lóyún. Ẹ jẹ́ kí iṣu Ọlọ́run ta. Torí Ọlọ́run tó jẹ́ kí iṣu òun máa ta lára aláboyún. Òun ló fi sí òun ló mọ bó ṣe máa protect wọn tó dẹ̀ máa gbé ọmọ jáde láyọ̀ àti àlàáfíà fún ní nǹkan. Ẹ ṣáà jẹ́ ká máa gbàdúrà láìsínmi àti láìṣàárẹ̀. Kí ni Tóbi wà lọ rí pé Elizabeth lóyún? Ó bá rán èèyàn pé kán wọnú ilé ẹ̀ kán lọ dúgọ́ sínú yàrá ẹ̀. Ó bá wọlé kán búṣà ẹ̀. Wọ́n kàn máa fún ọmọ yẹn lọ́rùn, wọ́n dẹ̀ pa síbẹ̀. Ọlọ́run má jẹ́ a rí nǹkan ṣe dáadáa. Á dẹ̀ yọ kẹ́lẹ́kẹ́lẹ́ á sá kúrò ní. Ẹ rí pé ẹ̀mí mímọ́ ń ṣe ìyanu, ó ń ṣe bẹbẹ. Ọlọ́run ìyanu. Kábíyèsí ẹlẹ́bùrú ìkẹ́ Ọlọ́run ìyanu ṣe o. Táṣìírí Sátánì ò bò. Bẹ́ẹ̀ ni wọ́n ní àṣẹ lórí Tóbi ni. Ó ló fẹ́ lóyún ní ìṣojú òun pé kò ní ṣe é ṣe. Ǹjẹ́ Ọlọ́run ò sọ fún un pé bó ṣe lágbára tó òun á fi agbára rẹ̀ á fi han àwọn èèyàn. Kò ní mú lé wọn lọ́wọ́. Ọlọ́run ti ṣẹ́gun o. Wọ́n ní àṣírí ti tú ẹni tó rán ó ti kà pé olórí Tóbi ló rán òun. Wọ́n náà sì ti mọ́lé olórí Tóbi wọ́n ti tì mọ́lé. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Mo ní kí n sọ fún yín torí ẹ máa retí pé ọ̀rọ̀ táwọn eléyìí sọ láàbò wọn tí ẹ jẹ́ ká mọ ìtumọ̀ outcome nǹkan tí bàbá yẹn tó fẹ́ lọ pa Elizabeth mọ́lé torí pé olóyún.
Wọ́n ní Tóbi ló rán o, ẹ̀yin èèyàn wa. Etí tó gbọ́ lọ, gbọ́ àlọ́, yóò gbà bọ̀. Tàbọ̀ rí o, mo ti jíṣẹ́ fún yín bó ṣe wà nìyẹn. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Ẹ fi tó kù sí comment section. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Ọlọ́run á dájú lórí wa. Àní rọ́rùn, àní rẹ́rìn, àní fẹsẹ̀ sí. In Jesus' mighty name I pray. Amen.